Ekiti la lọ. Ọ̀rẹ́ wa kan ló pè pé wọ́n fẹ́ yaṣẹ́ ní Ekiti. Àwa gbéra yí pé a fẹ́ lọ sí Ekiti lọ yà nínú iṣẹ́ yẹn. Ìgbà tá wá dé Ekiti yẹn, mo láwọn bàbá kan níbẹ̀ mi ní dárúkọ wọn. So ọ̀dọ̀ wọn mo máa ń lọ sí tí n bá ti lọ sí Ekiti. Ìgbà tá wá débẹ̀, àwa ní ká lọ lodge, ká lọ sùn sí torí hòtẹ́ẹ̀lì náà máa ń gbà fún wa. Àwa wà lóòtẹ́ẹ̀lì ńjọ́ yẹn. So àtàwọn ọmọ wọn kan náà wà pẹ̀lú wa. A sá wà lóòtẹ́ẹ̀lì, a sá jẹ́ bí mẹ́ta pẹ̀lú ọ̀rẹ́ mi kan, a wà nínú hòtẹ́ẹ̀lì. Ṣé wá rí hòtẹ́ẹ̀lì tá sùn ilé epo kan bẹ́ẹ̀ àwọn olè lọ rọ́ọ̀bù ńbẹ̀ níjọ́ yẹn. Ọkùnrin méjì, obìnrin kan làwọn olè tán lọ síbẹ̀. Àwọn ọlọ́pàá yẹn wá ń ṣe pàrọ̀ náà máa ń pẹ́ ṣáà ń pàtró káàkiri. Ìgbà tán wá lọ ọ̀rọ̀ tí mò ń sọ yìí tí àwọn parents mi bá wo fídíò yìí lé nìyí wọ́n ṣẹ̀ṣẹ̀ máa gbọ́rọ̀ ìjáde ní gbòòrò ẹnu mi ìgbẹ́dà àlàyé kan sọ́ngbà mọ́délé ní ìsọ́sì tarí wọ́n wá sínú hòtẹ́ẹ̀lì yẹn. Ìgbà tán dénú hòtẹ́ẹ̀lì wọ́n kàn wọnú hòtẹ́ẹ̀lì káàkiri wọ́n kàn sílẹ̀kùn hòtẹ́ẹ̀lì káàkiri wọ́n kàn bọ́ sí èmi tí ń kọ òun kọ́ póòsì orin lọ́wọ́ sínú ìwé. Wọ́n ṣe wọnú hòtẹ́ẹ̀lì tá wà ọ̀rẹ́ mi sùn ẹni tí mo ní wọ́n gba hòtẹ́ẹ̀lì fún wa yẹn náà ìyẹn ń tẹ fóònù. Báwọn ọlọ́pàá ṣe wọlé wọ́n bá kó wa ó di inú mọ́tò ó di station ní Èmùrè náà gbé wa lọ. Ìgbà tó gbé wa dé Èmùrè wọ́n gba fóònù ní wọ́n gbé mọ́níjà hòtẹ́ẹ̀lì yẹn náà ó ní lédì kan náà tán gbé ní hòtẹ́ẹ̀lì yẹn náà wọ́n padà fi lédì yẹn sílẹ̀. Ìgbà tán gbé wa l'Èmùrè yẹn tán gbé wa dé station wọ́n kọ́kọ́ fi wá sẹ́yìn káńtà wọ́n béèrè pé iṣẹ́ wo là ń ṣe mo ló ń tíátà ní tíátà náà làwa ṣe ní ibi báyìí. From there wọ́n gba fóònù lọ́wọ́ gbogbo àwọn tá a jọ lọ wọ́n gba owó wọn mo ti fóònù mi bọnú ara mo ti fi sí silent owó mi everything mo ti keep ẹ̀ torí wọ́n tẹ gbogbo ara wa débi pé wọ́n lẹ fóònù yẹn mọ́ ṣáàrì fóònù mi ṣá. Nígbà òdi alẹ́ wọ́n bá ní kọ́kọ́ wá sínú cell. Ọmọ Nàìjíríà ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ̀kọ́ láre o fọkùnrin fọbìnrin fún tonílé tẹlẹmù ẹ bá mi fìdílé kalẹ̀ ẹ gbọ́ wìrìwìrì ọ̀rọ̀ ẹ bá mi share fídíò yìí kí tonílé tẹlẹmù kí wọ́n jàǹfààní ẹ̀. Ó fẹ́ kẹ́ ẹ fi ara balẹ̀ kẹ́ ẹ gbọ́ nǹkan tí ẹ gbọ́ rí lórí ọ̀rọ̀ mi ní èní yìí. Orúkọ mi ni Àwẹ̀kẹ́ Àṣà Àjọbàtà ọmọ tí ọ̀wẹ̀ tó ń dán ọmọ tí ọ̀fọ̀nù tẹ́nu ẹ̀ ò kí rùn ọmọ tí ọ̀fọ̀sọ tó ń wọ aṣọ mímọ́ omidan àṣà àgbáyé. Ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi mo kí yín lọ́pọ̀lọpọ̀ níbi tẹ́ ti ń ní àǹfààní àti rí èmi ọmọ yín Àwẹ̀kẹ́ ọmọ tí ọ̀wẹ̀ tó ń dán. Ó fẹ́ kẹ́ ẹ fi ara balẹ̀ kẹ́ ẹ gbọ́ nǹkan tí ẹ gbọ́ rí lórí ọ̀rọ̀ mi ní èní yìí. Mo jẹ́ ọmọ bíbí ìlú Ọ̀ṣun ní ìbílẹ̀ ìjọba Ìṣọ̀kan local government. Mo jẹ́ ọmọ Apòmù Ìkòyí Ìkirè. Mo bẹ̀rẹ̀ iléèwé ìbẹ̀rẹ̀ mi láti ilé ẹ̀kọ́ mi láti Alikerim Nursery and Primary School. Láti ibẹ̀ mo lọ sí St. Barnabas Anglican Primary School sorry ẹ má bínú. Ìgbà tí mo parí níbẹ̀ mo lọ sí Ayédáadé Grammar School ní ìlú Ìkirè. Láti Ayédáadé Grammar School mo lọ sí Apòmù Grammar School. Ìgbà tí mo wá ṣe tán láti Apòmù Grammar School mo wá wà ní ilé ẹ̀kọ́ gíga fásitì ìlú Èkó UNILAG ní Àkọkà ibẹ̀ ni mo wà báyìí. Ẹ ṣeun gan. Nílé ìwé gíga tí ẹ wà yẹn ǹjẹ́ lè sọ nǹkan tí ẹ ń kà fún wa níbẹ̀? Nílé ẹ̀kọ́ gíga tí mo wà ní theatre department ẹ má bínú mi mọ bí màá ṣe sọ mo ń kẹ́kọ̀ọ́ nípa eré orí ìtàgé. Ẹ ṣeun. Ǹjẹ́ lè wá ṣàlàyé fún wa lẹ́kùnrẹ́rẹ́ bí ẹ ṣe bẹ̀rẹ̀ eré orí ìtàgé torí gẹ́gẹ́ bí nǹkan tí ẹ ṣàlàyé fún wa ilé ìwé gíga lẹ́wà tí ẹ ti ń kọ́ lọ́wọ́ àti pé ibi tá ti wá báyìí ibi tí ọ̀pọ̀lọpọ̀ àwọn eléré orí ìtàgé wà tí wọ́n ti ń ya iṣẹ́ lọ́wọ́ ibẹ̀ láti bá yín. Ǹjẹ́ báwo lẹ ṣe bẹ̀rẹ̀ eré orí ìtàgé? Ìtàn ńlá lẹ bèrè lọ́wọ́ mi yìí o. Ìtàn tó pé mo lè máa sọ lọ kó gba omijé lójú mi. Tí n bá ní kí n sọ pé iye ọdún tí mo bẹ̀rẹ̀ lélẹ̀ ẹ má jẹ́ kí n sọ. Torí mi tí ìrànyàn láyà tí mo ti bẹ̀rẹ̀ eré orí ìtàgé.
ká ti máa ń lọ jó káàkiri ká lọ jó ká lọ kọrin tó ní mo fẹ́ràn jó mi ì mọ̀ jó ṣùgbọ́n mo fẹ́ràn jó mo sá máa àti tó gbára mu àti tí ò bára mu màá sá máa jó gbogbo ẹ̀ káàkiri ni tẹ́wárẹ́rẹ́ orí ìtàgé tí mò ń ṣe yìí àwọn òbí mi ò nífẹ̀ẹ́ sí ó tó wá máa ń kọrin eléégún táwọn òbí mi ò dẹ̀ nífẹ̀ẹ́ sí rárá torí èmi fẹ́ràn nǹkan àṣàlẹ̀ Yorùbá gan mo fẹ́ràn ẹ̀ ṣùgbọ́n àwọn òbí mi ò fọwọ́ sí wọn nífẹ̀ẹ́ sí àkọ́kọ́ ìmọ̀ràn tí mo fẹ́ gbà àwọn òbí lórí nǹkan tí mo fẹ́ sọ yìí tẹ́ ẹ bá rí nǹkan kan tí ọmọ yín ń ṣe ẹ má dẹ́kun rẹ̀ pé kó má ṣe o nǹkan tọ́mọ yín bá ń ṣe ẹ dákun ẹ gbárùkù tì kẹ́ ẹ jẹ́ kó ṣe ká nígbà tí mo ti ń ṣeré orí ìtàgé ká láwọn òbí mi fọwọ́ sí pé kí n máa ṣe ni ó pọ́síbù kí n ti kọjá ibi tí mo wà lénìí bọ̀ ó yí Ọlọ́run tolómi tẹ́dá òmu ni kò ní sọ kọjá ẹ̀ kí ni mo fẹ́ fàyọ ni wípé àṣà bẹ̀rẹ̀ a máa lọ òde tíátà síjọ́ tí ká máa lọ tá à ní ríbi tá a máa sùn ọjọ́ tá a máa lọ tá a máa febi panú tá à ní jẹun ọjọ́ tá a máa lọ location tá à ní ṣiṣẹ́ àìmọye location tí wọ́n pè wá sí tá a kàn máa nọrùn lọ́bẹ̀ pé kán sáàtì ẹ̀fà wa náà sí pé ká sá kọjá lójú kámẹ́rà pé kán láwa náà mélòó orú ẹ̀ la fẹ́ kà adúpẹ́ lẹ́nu adúpẹ́ bí tá a bá dé. ẹ ṣeun gan gẹ́gẹ́ bí àwọn nǹkan tí ẹ ti ṣàlàyé fún wa wọ́n fẹ́ kẹ́ bá a dárúkọ àwọn ìdojúkọ tí ẹ bá pàdé nínú àwọn ìrìn àjò orí ìtàgé yìí tó jẹ́ má lè gbàgbé. mo ní ìdojúkọ tí ì ṣe kékeré o ẹ bá ń pé Ọlọ́run má jẹ́ ṣubú àwẹ̀ pé Ọlọ́run má jẹ́ ṣubú torí bẹ́ẹ̀ nìkan ò ṣubú o ẹnìkan ò lè dìde ọba lókè má jẹ́ ṣubú láyéláyé. Mo ní ìdojúkọ níjọ́ tí mo sùn Sunday bridge ni kí n sọ ní àbíjọ́ tí màá pè kan náà àwọn tá a jọ ń jẹ́ àwọn bí àwọn colleagues mi pé babe o I'm coming to your place so tán bá ní okay you can come tí wọ́n débẹ̀ tán sọ pé àwọn ò sí nílé àbíjọ́ tí wọ́n ti fọkàn sí pé ọ̀dọ̀ lágbájá yìí báyìí ni ọ̀dọ̀ lágbájá báyìí ni màá sùn sí màá débẹ̀ tán máa sọ pé kò sáyè o àwọn ti pọ̀ jù o àbíjọ́ tẹ́ pé màá ti òkè mo fẹ́ sùn gan táwọn ọkùnrin mi ò sọ pé kí n wá sùn lé àwọn torí pọ́n fẹ́ ṣe kínú ìwọ̀n òsì lára òfò ìwọ̀n sọ fún wọn pé mo wá obìnrin tá a jọ sùn torí wọ́n jòyè pé tó bá lọ fẹ́ ṣe wèrè lóru mo lè fọ́ nǹkan mọ́ ọ lórí ìdojúkọ pọ̀ tí ò ń ṣe kékeré ó pọ̀ dáadáa mo lè kúrò nílé láì ní kókó mi ní sọ mo lọ location náà ní sọ pé mo lọ iṣẹ́ owó mo lọ ṣe láti fọkàn sí pé ọmọ tó ń lọ ṣiṣẹ́ owó nígbà yàrá àwọn parents mi gẹ́gẹ́ bèrè pé kí ni kókó tó ń lọ ṣe ibi tí mo ra alọ́fíìsì nídìí tíátà ọ́fíìsì wa ní ọmọ pálọ̀ òde jó ní ọmọ pálọ̀ kíní kan nítorí gbọ́dọ̀ mọ nǹkan tí mò ń lọ fèsì ibi tí mò ń lọ wa alhamdulillah adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run adúpẹ́ lọ́wọ́ orí. ẹ ṣeun gan-an ó ní ìbéèrè kan tí màá béèrè lọ́wọ́ yín tó yẹ pé màá fẹ́ kẹ́ bá mi sọ bó ṣe yẹ kó rí torí mo ti bá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó jẹ́ sisi tó jẹ́ pé wọ́n ṣeré orí ìtàgé tí bá béèrè yìí ìyẹn àṣà tí wọ́n máa ń fún mi ó máa ń jẹ́ nǹkan tó jẹ́ pé kò kí ń tẹ́ mi lọ́rùn ṣùgbọ́n inú mi dùn gẹ́gẹ́ bíi pé omidan tí ẹ jẹ́ ẹ máa lè ṣàlàyé wọ́n sọ nǹkan kan fún mi wọ́n ní pé tí àwọn obìnrin tí wọ́n bá fẹ́ gbaṣẹ́ tó bá lọ bá director wọ́n ní director á sọ fún wọn pé tó bá ti lè wọlé àwọn ò ní fún ẹ ṣẹ́ ṣé ẹ ti nírò experience yẹn rí. ìyẹn tó bá ní ara òfò ẹni tó bá ní ara àyà èmi ò tí ì director tó sọ fún mi pé ẹni tó bá wẹ́ anybody ní kó fẹ́nu ẹ̀ sọ pé bóyá mo fi ń pọ́nra mi lé mi ò tí ì rí director tó sọ fún mi wípé tèmi ò bá mú abẹ́lẹ̀ mi ò ní ṣiṣẹ́ torí mi ò ní lọ bá director tí n bá dé location ìṣẹ́dá kí n lọ bá PM àbí producer gangan pé ìdákunjọ ìwọ ló níṣẹ́ ìwọ ló pé ìwọ ò pè mí ò bọ̀ mo wá mo fẹ́ yànnú sẹ́yìn bó tiẹ̀ ṣe crowd ẹ̀ kó mọ̀ ẹ̀hán náà ṣẹ̀ṣẹ̀ lọ bá àwọn director pé àwọn cameraman mo máa ń sún mọ́ jù ìjẹ́ pé tí n bá ti dé location gara mi ò ní balẹ̀ nǹkan tó ń fi sọ wípé àwọn fẹ́ fún mi nírò kan ni màá máa ṣe bí kí n kàn débẹ̀ náà ní kéwì o nǹkan bọ̀ bí kankan sọ fún mi lágbájá ṣé mọ̀ kí n tó ibi tí mo mọ̀ pé òsì ti wọ́n jẹ lálẹ́ ẹ jẹ́ kí n ẹ̀kan fún mi £100 ó ti tó mi débi pé ọba dalẹ́ gan tá a bá fẹ́ sùn ní ti máa sọ fún pé ọ̀dọ̀ yín ni màá sùn o ẹ fọkàn balẹ̀ ẹ kàn fún mi lówó nígbà ọba dalẹ́ náà ní rí mi àwọn tán ti gba rúùmù tí wọ́n ti fẹ́ sùn kàn lọ yọ kọ́tún òtẹ́ wọn ni wọ́n tẹ́ ẹ lẹ́nu òtẹ́ nígbà kákó nù àṣọ ọkùnrin tí ọ̀wọ́n dìde so èmi ò tí ì fèsì àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn bọ́ àwọn nǹkan tí mo kàn lè fèsì bíi ká jẹ́ bí àwọn tá a jọ jẹ́ bẹ́ẹ̀ bíi colleagues kan máa sọ fún mi pé àwọn máa pè é lọ location kíní kájọ máa lọ ṣiṣẹ́ ní kíní kankan kò bò mú láwọn tó yí pé àwọn mákẹ́tà tán lè fún ọ ṣe kíní kan oyè yìí mo ṣe ń sọ yẹn tán máa ní so you use what you have to find what you want ni màá jẹ́ kó yẹ kó àbọ̀ fẹ́ ráre ayé ni
so lára àwọn tá a jọ jẹ́ artist ni mo ti rí challenges yẹn mi ò tí ì bá pàdé lọ́dọ̀ àwọn director tàbí kinní wọ́n ń ṣe sáwọn èèyàn bọ̀ èmi ò tí ì bá pàdé tó ta ló tó gbé náà ojú ẹkùn láì sáwọ́. ẹ ṣeun gan-an ó ní àgbà òṣèré kan tí máa fi àsìkò yìí tí mo ò ní fi dárúkọ wọn wọ́n grant interview wọ́n sàn kankan wọ́n ní kò sí obìnrin nídìí tíátà tó lè fi owó orí ìtàgé tó pa tó lè fi ra jíwagàn tó lè fi ṣe nǹkan ńlá ìtumọ̀ nǹkan tí wọ́n ń fi yé wa ní pé obìnrin pé kò lè dá fi owó tó pa nídìí iṣẹ́ àfi tó bá mú nǹkan míì tó bá fi mọ ṣé lóòótọ́ ni nǹkan tí wọ́n sọ ẹ̀ mi ì fẹ́ dárúkọ wọn. ẹ wàá béèrè náà ẹ má bínú ẹ mọ̀ pàgbàlagbà lẹ lọ sọ níwọ̀n bóyá orí ọmọdé orí tèmi ṣe gbé ẹ wàá béèrè lọ́wọ́ wọn pé n tó fi mú tóbìnrin ò fi lè fi owó ìdí iṣẹ́ ẹ̀ta owó ìdí iṣẹ́ orí eré orí ìtàgé ṣe nǹkan rere pé sọkùnrin náà lè fi ṣe nǹkan rere ṣe àkọ́kọ́ ẹ má bínú pé mo fi béèrè lọ́wọ́ yín o pé sọkùnrin náà lè fi ṣe nǹkan rere láìsíkú náà mú nǹkan míì mọ́ ṣé ẹ béèrè bẹ́ẹ̀ lọ́wọ́ wọn àbí ẹ béèrè. a rí nínú nǹkan tí wọ́n sọ yìí òun ló jẹ́ kí n máa gẹ́gẹ́ bí ẹ̀yin tẹ́ ṣe jẹ́ eléré orí ìtàgé ṣé ẹ gbà pẹ̀lú nǹkan tí wọ́n sọ. ṣe rí iṣẹ́ tíátà iṣẹ́ tọ́lọ́run fi àlùbáríkà sí ni kò má ti blow ni àkọ́kọ́ ọ̀pọ̀lọpọ̀ celeb free life àbí báwo mo ṣe fẹ́ sọ wọ́n ń jayé ọ̀fẹ́ tẹ́yìn celeb bá sì ń lọ mọ̀ pa mo mọ̀ pọ̀ ọ̀pọ̀lọpọ̀ sọ pé na láì ọ̀pọ̀lọpọ̀ ti jẹ́ dodo wọn lè sọ dodo ẹ bá mi lẹ́yìn sí pakọ́ tèmi ọ̀gbọ́n sí tèmi reply yẹn yín blogger ìbá gbé mi reply yẹn téèyàn rí wí kò sí tọ́kàntì àwẹ̀ pé ṣẹ́rí tẹ́mi fẹ́ sọ ni pé no matter what iṣẹ́ téèyàn bá rí kéèyàn máa ṣe èèyàn ní láti ní èèyàn máa tún ní another source of income tó máa mú owó wọlé because o lè sọ pé o fẹ́ jókòó di iṣẹ́ tíátà nìkan ṣé ojoojúmọ́ náà la ṣe ń lọ location ni no o máa ní àwọn iṣẹ́ náà tí wọ́n náà máa ṣe tó máa mú owó wá irú èmi nísìn iṣẹ́ ò jẹ́ ráyè tíátà bíi ti tẹ́lẹ̀ mọ́ àti school ṣé mi tẹ pé màá dé láti school màá kiri mọ̀ṣẹ́ ṣébi tí mo ti ń gún ọṣẹ ni màá wà ní àbíbí tí mo ti ń koná mọ́ àṣìjẹ tí mò ń jí àṣìjẹ lọ́wọ́ ní màá sọ pé mo sáré bọ̀ wá sí location kan tó pé mo mọ̀ pé màá wò pé èlò náà fẹ́ fún mi èlò ni mo fẹ́ gbà ní èlò ni mo fẹ́ rí nídìí iṣẹ́ mi so èyí máa ro kíní yẹn papọ̀ mọ́ra wọn wọn lọ sáfà àlùbáríkà sí fún gbogbo wa. ǹjẹ́ lè bá a ṣàlàyé nǹkan tó yẹ pé ó ṣẹlẹ̀ sí yín tó yẹ pé ó yàtọ̀ sí nǹkan tí ẹ ti bá a sọ tó yẹ pé lé inú eré ìtàgé tó yẹ pé tí ẹ bá sọ àwọn èèyàn á rí ẹ̀kọ́ kan àbí méjì àbí mẹ́ta kọ́. Èkìtì la lọ ọ̀rẹ́ wa kan ló pè á pé wọ́n fẹ́ yaṣẹ́ ní Èkìtì àwa gbéra yìí pé a fẹ́ lọ sí Èkìtì lọ yà nínú iṣẹ́ yẹn ìgbà tá a wá dé Èkìtì yẹn mo láwọn bàbá kan níbẹ̀ mi ní dárúkọ wọn so ọ̀dọ̀ wọn mo máa ń lọ sí tí n bá ti lọ sí Èkìtì ìgbà tá a wá débẹ̀ àwa ní ká lọ lodge ká lọ sùn sí torí òtẹ́ náà máa ń gbà fún wa àwa wà lóòtẹ́ ìjọ yẹn so àtàwọn ọmọ wọn kan náà wà pẹ̀lú wa àṣà wà lóòtẹ́ àṣà jẹ́ bíi mẹ́ta pẹ̀lú ọ̀rẹ́ mi kan a wà nínú òtẹ́ ṣé wá rí òtẹ́ ta sùn ilé epo kan bẹ́ẹ̀ àwọn olè lọ rọ́ọ̀bù bẹ́ẹ̀ níjọ yẹn ọkùnrin méjì obìnrin kan làwọn olè tán lọ síbẹ̀ àwọn ọlọ́pàá yẹn wá ń ṣe pàró náà máa ń pẹ́ ṣáà ń pàtró káàkiri ìgbà tán wá sínú òtẹ́ yẹn ìgbà tán dénú òtẹ́ ọkàn wọnú òtẹ́ káàkiri ọkàn sílẹ̀kùn òtẹ́ káàkiri ọkàn bọ́ sí èmi tí ń kọ òun kàn póòsì orin lọ́wọ́ sínú ìwé bó ṣe wọnú òtẹ́ tá wà ọ̀rẹ́ mi sùn ẹni tí mo ní wọ́n gba òtẹ́ fún wa yẹn náà ìyẹn ń tẹ fóònù báwọn ọlọ́pàá ṣe wọlé wọ́n bá kó wa ó di inú mọ́tò ó di station ní èmùrè náà gbé wa lọ ìgbà tó gbé wa dé èmùrè wọ́n ń gba fóònù ní wọ́n gbé mọ́níjà òtẹ́ yẹn náà ó ní lédì kan náà tán gbé ní òtẹ́ yẹn náà wọ́n padà fi lédì yẹn sílẹ̀ ìgbà tán gbé wa lémùrè yẹn tán gbé wa dé station ọkọ̀ fi wá sẹ́yìn káńtà wọ́n béèrè pé iṣẹ́ wo là ń ṣe mo ló ń tíátà níní tíátà náà làwa ṣe ní ibi báyìí from there wọ́n gba fóònù lọ́wọ́ gbogbo àwọn tá a jọ lọ wọ́n gba owó wọn mo ti fóònù mi bọnú ara mo ti fi sí silent owó mi everything mo ti keep ẹ̀ torí wọ́n tẹ gbogbo ara wa débi pé mo lẹ fóònù yẹn mọ́ ṣáàrì fóònù mi ṣá nígbà òdi alẹ́ wọ́n bá ní kọ́kọ́ wá sínú cell mo níran mi ọ̀sẹ̀ wọn rí pé mi ní mo sáà ságídí pé mi ní wọnú cell wọ́n ṣàkó wa wọnú cell asáwánú cell inú sẹ́ẹ̀lì yẹn mo kọrin tí ilẹ̀ ìmọ̀ ni pẹ̀lẹ́kún ọ̀rọ̀ tí mò ń sọ yìí
tí àwọn parents mi bá ń wo fídíò yìí lé nìyí wọ́n ṣẹ̀ṣẹ̀ máa gbọ́rọ̀ ìjáde ní gbòòrò ẹnu mi ìgbẹ́dà àlàyé kan sọ́ngbà mọ́délé ní ìsọ́sìta rí ọ̀rẹ́ mi tá a jọ lọ tán jọ gbé tó bá wo fídíò yìí lọ́wọ́ yóò mọ̀ sọ pé bẹ́ẹ̀ ni àtàwọn tí kan yẹn jọ ṣẹlẹ̀ sí wa ìgbà tílẹ̀ mọ́ ọ̀nà ń gbé wa lọ sí Adó ìfẹ́ kan máa gbé wa lọ sí Adó wípé àwa ni àwa rọ̀bù ní ilé epo yẹn wọ́n ní ká lọ pé mọ́nìjà ilé epo yẹn wá ìgbà tí mọ́nìjà ilé epo yẹn dé mọ́nìjà ilé epo yẹn wá wo wọ́n ní kó wojú wa pé torí mọ́nìjà ilé epo yẹn sọ pé òun rí ojú àwọn tó wá ṣiṣẹ́ yẹn dáadáa pé òun rí ojú wọn dáadáa ní kó wojú wa pé obìnrin ẹ má bínú obìnrin méjì ọkùnrin méjì ló wá rọ̀bù bẹ́ẹ̀ wọ́n wá ní ká wojú wa dáadáa wípé èwo ló wà nínú wa wá ní àwọn eléyìí kọ pé kì í ṣe àwọn rárá pé àwọn obìnrin tán wá ìtàn lómi lára ń sanra dáadáa ń giant dáadáa pé àtàwọn ọkùnrin tó wá pé kì í ṣe àwa mọ́níjà yẹn sá lọ wọ́n wá béèlì wa wọ́n ṣáà béèlì wa kúrò ní police station àṣà bá a ṣe ń pò police station yẹn báyìí tí mo wẹ̀ tí mo lọ wẹ̀ tí mo gbé ẹrù mi ọjọ́ náà mo ti bu yẹ̀pẹ̀ Èkìtì dání pé èmi ò ní lọ Èkìtì mọ́ o ọ̀rọ̀ tá a mọ̀wọ́ tá a mẹsẹ̀ torí à ń jagun ayé náà kì nígbà náà ni pé kọ́sámà kán lè máa pè àṣìṣẹ́ kán lè máa pè àṣìṣẹ́ kán lè máa pè àṣìṣẹ́ wàlíhámdùlíláì àdúpẹ́ lónìí. ẹ ṣeun gan-an ẹ fi yé wa pé nínú àwọn iṣẹ́ tí ẹ máa ń ṣe orin lẹ máa ń nífẹ̀ẹ́ sí láti mọ̀ òun ló fẹ́ jẹ́ ń béèrè ṣé ẹ nífẹ̀ẹ́ sí orin fújì láti máa gbọ́. a máa ń gbórin fújì dáadáa. nínú àwọn onífújì yẹn ta lẹ nífẹ̀ẹ́ sí láti gbọ́ rẹ̀ jẹ́ pé tẹ bá gbọ́ kódà kínú máa bí yín tẹ bá ti gbọ́ báyìí ọkàn yín á balẹ̀. kò sórin fújì tí mo lè gbọ́ tí ò múnú mi dùn gbogbo àwọn tán jó lórin fújì tán jó lórí nídìí olórin fújì gbogbo wọn náà fẹ́ràn mi tèmi náà dẹ kò sórin tí kò sásàdànù nú orin fújì kan àti àwọn tó ẹ̀ṣẹ̀ jáde o àtàwọn tó ti wà lẹ́nu o kò sásàdànù nú wọn kò sórin fújì tí mo lè gbọ́ tínú mi ò ní dùn tí ò ní pẹ̀tù sí mi nínú. nínú gbogbo àwọn olórin tó yẹ pé ẹ ti ń bá pàdé nínú eré orí ìtàgé ǹjẹ́ ti bá bí Alhaji Wasiu Alabi Pasuma àbíkẹ́ King Dr. Saheed Òṣùpá àbíkẹ́ Alhaji Wasiu Ayinde Marshal ǹjẹ́ ti bá wọn pàdé ilé oníṣẹ́. bẹ́ẹ̀ ni mo ti bá wọn pàdé ní àkọ́kọ́ mo wà lórí stage wọn tí làwọn tẹ̀sán mo ti wà lórí stage wọn rí mo tún ti bá wọn pàdé lórí sẹ́ẹ̀tì dáadáa. Alhaji Saheed Òṣùpá. Alhaji Saheed Òṣùpá mo ti pàdé wọn lórí sẹ́ẹ̀tì dáadáa. ẹ ti jọ ṣiṣẹ́ pọ̀. Alhaji Pasuma mo ti pàdé wọn lórí sẹ́ẹ̀tì dáadáa. Alhaji Malaika mo pàdé wọn lórí sẹ́ẹ̀tì dáadáa. Àwọn yẹn máa ń ya fíìmù dáadáa. ẹ ṣeun tí mo pàdé nù. níjọ́ tí ẹ pàdé Alhaji Saheed Òṣùpá tó bá ní kẹ́ sọ kankan tí ẹ nífẹ̀ẹ́ nínú ìwà wọn kí lẹ máa sọ. àkọ́kọ́ ẹ mọ̀ pé téèyàn ò bá sún méèyàn bẹ́ẹ̀ni èèyàn mọ̀ wá èèyàn káwọn ẹlòmíì bá wà lọ́kàn tó bá wọn máa ní kò ń ṣèyàn bẹ́ẹ̀ mi mọ sẹ́lòmíì ò sẹ́mi táwọn tí mo mọ̀ pẹ̀lú wọn ó wà friendly pẹ̀lú àwọn èèyàn it's very nice to me but mi mọ sẹ́lòmíì kọ́lọ́ bá mi fàlùbáríkà sí bá mi Kóredé Saheed mo tún ti dé ìṣó níbẹ̀ ẹ̀rẹ̀gẹ́ ẹ̀wò ẹ má jẹ́ ká. ǹjẹ́ wọ́n ti ṣe nǹkan kan fún yín díẹ̀ tó yẹ kó dùn mọ́ yín tó yẹ pé ẹ tí ì sọ. bàbá mi ti ṣe nǹkan fún mi nígbà tá a ṣe ìṣẹ̀ṣe 2023 wọ́n ṣe program yẹn ní Yaba wọ́n ṣe program yẹn ní Yaba ní Barak ibẹ̀ náà ti ṣe program yẹn tán pé Olúfimọ́dé náà ṣe ń jọ yẹn ìgbà yẹn ni bàbá ṣẹ̀dé láti Amẹ́ríkà wọn àkúkú yìí fáìtì mi kàn gbọ́ ní pé ń ṣe Olúfimọ́dé òmìnira mi ìdẹ̀wà gbọ́n náà máa sọ mí ẹ̀ máa lọ white mo wọ̀ bí mo ṣe débẹ̀ mo wá lọ sí orí stage mo lọ kí Ifá Hallelujah mo wá ń kí Ifá Hallelujah lọ́wọ́ bàbá yẹn MC Ifá Hallelujah ẹ sáà bàbá mi tí mo sọ yẹn so bàbá yẹn wá ń ṣàdúrà fún mi lọ́wọ́ ibẹ̀ ni Saheed Òṣùpá ti wọlé bí Saheed Òṣùpá ti wọlé báyìí Ifá Hallelujah kan gbé máìkì lé mi lọ́wọ́ ni pé yá kọrin fún forin wẹ́kọ̀ mú aláyé tẹ́tí mo gba máìkì báyìí aláyé náwó fún mi fídíò náà bẹ̀ lọ́wọ́ mi gan-an náwó fún mi inú mi dùn ayọ̀ mi kú jẹ́ pé bẹ́ẹ̀ni ni òun sà láyé
àti inú mi tó ń dùn bí ẹni pé ẹsẹ̀ náà ẹ mọ kí ni àsìmọ́ ìmájú ìjọ yẹn bí ẹni pé ẹ̀ṣẹ̀ ń ṣẹlẹ̀ ni. Bàmí Saheed Òṣùpá Akọ́rẹdé ikú òjijì ò ní pa yín. Àmì àṣẹ Ọlọ́run. Ẹ gùn lẹ́mìí. Àmì àṣẹ Ọlọ́run. Ẹ gùn lẹ́mìí. Ẹ fewú parí, ẹ fi èrìgì jobi. Ẹni ẹlẹ́ni ò ní jẹsẹ́ yín o. Iṣẹ́ tẹ́ ẹ ṣe ẹ̀yin lẹ máa jẹ́. Àníyàn tí mo fi ṣe kọ́nà dà padà fẹ́mi náà. Ẹ ṣeun gan-an. Nígbà tẹ́ sọ pé ẹ máa ń kí èèyàn, wọ́n fẹ́ kẹ́ bá ń fi àsìkò yìí kẹ́ bá mi lọ sí ọ̀dọ̀ ní ọ̀fìfẹ́ Ọ̀jájá ẹlẹ́ẹ̀kejì bàbá wa. Kábíyèsí o, mo fẹ́ ìsísí ti lọ. Àbẹ̀pẹ́ mo súnmọ́ bá níwọ̀n ẹgbẹ́ ìjẹ́ mo jìnnà sọ́ba níwọ̀n ẹgbẹ́ ẹ̀fà. Kábíyèsí ọba Ọ̀nìrìsà Ògúnwùsì Ọ̀jájá ẹlẹ́ẹ̀kejì. Mo rí bá forí adé, mo nífẹ̀ẹ́ àbúrò ọmọ adádé owó rẹ̀ mọ́. A kì í dúró ká tó kí wọ́n nífẹ̀ẹ́ Ọọ̀ni. Bẹ́ẹ̀ ni wọn kì í bẹ̀rẹ̀ ká tó kí wọ́n nífẹ̀ẹ́ oyè. Kò ga kò bẹ̀rẹ̀. Ṣebí ńlá kí wọ́n nífẹ̀ẹ́ Ọ̀dáyé. Ebi bí wọ́n bá dúró kí wọ́n nífẹ̀ẹ́ bàbá bàbá ẹ̀bọ̀ ni wọ́n móríwá rẹ̀ ṣe. Àbọ̀ ọmọ olódò kan tẹ́rẹ́rẹ́. Àbúlé ọmọ olódò kan tàràrà ọmọdé tó san wéréké tó lọ san wéréké ọdẹ ìkúlé ọ̀sìnlẹ̀ ló dá bàtà. Bọ́ládé ìkúlé Adélàwẹ̀ lọ́ba dókun onípẹ́lẹ́ ojú ọ̀gbọ́dọ̀ bùnmú ìran àbàjá kan gbọ́dọ̀ bu ẹsẹ̀. Ògèdègèdè oníṣọ́ọ̀bọ̀rọ̀ ebó ògèdègèdè oníṣọ́ọ̀bọ̀rọ̀ òní ọpọ́n mi odò náà gbẹ sọ̀bọ̀rọ̀ mi wù mí ẹ jẹ́ kíbi dandan kọ́ mọ́ balábẹ́ lọ. Bọ́lẹ́mi tí mo lọ́sàn wéréké tó lọ́sàn wéréké. Ebá náà mẹ́tọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ lómi ọ̀gbẹ́sàn délé bàbá tiyín. Ebá kọ́kọ́ lọ́lọ́yọ̀ ní ìlú Ọ̀ṣun létí Ẹ̀dẹ̀ òun ní ti ilé òrò ló máa jí pè. Ìkejì lọ́lọ́yọ̀ ní Ọ̀ṣun Òṣogbo yín lọ́tọ̀dọ̀ Òṣogbo nílé òrò kí ọ máa sálà. Arágbó ti mọ̀ jẹ́ síwájú tún lè mọ̀ lóṣogbo ni. Àṣejì rẹ̀ lómi ọ̀gbẹ́jálẹ̀ níjọ ìjọ ẹ bá ń fẹ́ra fẹ̀rẹ̀ o. Ẹ ṣeun gan, ẹ ṣeun gan. Gẹ́gẹ́ bí nǹkan tí ẹ ń ṣàlàyé fún wa, a rí pé níbi tí a wà yìí náà, a rí pé àwọn ènìyàn wọ́n wá ń bá yín, wọ́n ní pé mo fẹ́ nǹkan báyìí ń ṣàwọn. Ǹjẹ́ ṣé ẹ tún fara pẹ́ ìṣẹ̀ṣe ni? Ṣé ẹ máa ń bú àwọn èèyàn ni tí èèyàn bá ní nǹkan kan ṣẹ́ ní nǹkan tẹ́ pé torí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n wà ní ìta tí oríṣiríṣi àrùn bá jà, oríṣiríṣi àwọn nǹkan ṣe tẹ́ pé wọn ò tiẹ̀ mọ̀nà tó lè gbégbà. Ǹjẹ́ ẹ lè ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ fún wa? Ǹjẹ́ níṣẹ́ míì ẹ tún ṣe? Nípa àṣẹṣe tẹ́ ẹ sọ, ṣẹṣẹ ò ní ìbàjẹ́, ìṣẹ̀ṣe ò ní dàrú láyé láyé àwẹ̀ pé mo ní ìṣẹ̀ṣe lágbà. Àgbà ní ìṣẹ̀ṣe kárántí orírun wa. Ká mọ́ ti jó ohun tí ṣe tádúláwọ̀ àtẹ̀ṣe àtàṣà àti ìṣẹ̀ṣe Yorùbá gbogbo wa la ó láṣẹ pẹ́ láyé. Láṣẹ pẹ́ o láò láṣẹ pẹ́ ìṣẹ̀ṣe lágbà. Ẹ wo iṣẹ́ tí ò ní bàjẹ́ láṣẹ Èdùmàrè. Nípa ti ìṣẹ̀ṣe tẹ́ ń sọ, mò ń ṣèṣẹ̀ṣe, mo bìlọ́ọ̀gì síṣẹ̀ṣe dáadáa, mo tún wá jẹ́ èèyàn kan tó máa ń fáwọn èèyàn nídánilẹ́kọ̀ọ́ lórí àwọn nǹkan ìlera ara bí ẹni tó bá ní apẹ́ndìsì, oyún ìju, ìtọ̀ ṣúgà, ẹ̀fọ́rí, oríṣiríṣi àwọn nǹkan tó bá ti jẹ́ mọ́ ìlera ara, ẹ̀jẹ̀ ríru àti àwọn ọ̀nà tá a lè gbà máa rí owó. Torí tá a bá fi àwọn iṣẹ́ mi lẹ̀ online, wọ́n lè ní irú àṣejẹ wo nu tí bàbá yín Ọ̀rúnmìlà ló ní kẹ́ ẹ máa fi kinní kan ṣàṣejẹ, ṣé kinní kan civilization wo sórí tí bá ti fi sẹ́lẹ̀ tó bá ti ṣe ó ti miss. Ó ṣe kí ni ó ti miss fẹ́ràn àwọn sẹ́tà ń fi sílẹ̀ bóyá àṣejẹ àánú ni àṣejẹ kinní kan ni ọṣẹ àánú ni kinní ẹ máa ṣe o. Mo jẹ́ èèyàn kan tẹ́ pé mi ò kí ń gbọ́rọ̀ mi wá sí social media. Ká ní mo máa ń gbé wá ni mo lè bọ́ ta lórí kíní ilé kan tí mẹ́bẹ̀ èmi ni mo kọ́ hòtẹ́ẹ̀lì kan tí mẹ́bí èmi àìmọye nǹkan ni mo ṣe tẹ́ pé ẹ̀ lè mọ̀ pé mi mo ní tí mi ò forúkọ mi sí tẹ́ ẹ̀ lè mọ̀ tọ́dẹ̀ ń bá mi manage ẹ̀ tó dẹ̀ mówó wọlé fún mi èmi ò pariwo ń tẹ́ ẹ̀ lè rí kí n pariwo kí n bá ra mọ́tò gan ẹ̀ lè mọ̀ lẹ́yìn tẹ́ ẹ bá rí ń dì ní kò jù bẹ́ẹ̀ lọ ẹ sí ẹ̀pẹ̀ fún wa èmi àtẹgbà àwọn bàbá wọ́ ọmọ jẹ́ ẹ̀yin yàmẹ̀yìn bàbá mi mo kí n lọ́pọ̀lọpọ̀. Ẹ ṣeun gan. Ǹjẹ́ ní ọ́fíìsì torí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wọ́n lè fẹ́ pè yín, ǹjẹ́ ní ọ́fíìsì tí wọ́n ti lè pè yín àbí kẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó yẹ pé àwọn èèyàn tó bá pè ẹ bá wọn sọ̀rọ̀ ńbẹ̀. Tẹ́ rí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ni kẹ́ ẹ jẹ́ ká fún yín torí ọ́fíìsì tá a wà a fẹ́ kó ń bẹ láìpẹ́ yìí ó ti yé yín bẹ́yẹn fẹ́yìn tẹ́ bá fẹ́ pè wá ẹ lè pè wá sórí nọ́mbà yìí 070 60 60 60 84
lẹ́ẹ̀kan sí 07060606084 tàbí kẹ́ pè wá sórí 081 14 18 26 16 14 18 26 16 ẹ ṣé ẹ pẹ́ fún wa. ẹ ṣeun.